fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àdúrà bí àwáyé máa ń lọ kan ò sí, gbogbo aládàgbà da ikú tásìkò bá tó, oníkàlùkù a máa bá tirẹ̀ lọ. Àdúrà wa ni pé ọjọ́ á jìnnà síra wọn. Eléyìí la fi ń ṣe ìdárò ẹni tí ń ṣe ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammadu Buhari tó jáde kúrò ní ayé lọ́jọ́ àìkú Sunday àná. Bákan náà ni ẹnìkan tí ń ṣe ọba gbòógì, ọba tó pẹ́ lórí ipò ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti wàjà. Ọba Adétọ̀nà, ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ni ìròyìn jẹyọ lórí wọn lánàá wípé wọ́n jáde kúrò láyé. Ẹ wò ó, gbogbo ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire nílé lóko lẹ́yìn òde akẹ́dùn ẹni tí ń ṣe ọba gbòógì yìí. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Tàná oníjọ tèmi oníjọ tàná, torí àwọn ìròyìn yẹn ńlá tuntun kó débìbà fún yín ní òwúrọ̀ òní. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú pè ọ́, kò sẹ́ni tí olórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run bá òkè ló kún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ ti rí mi wípé ẹyẹ tèmi kì í fi apá kan fò lórí ètò Ojúmọ́ Aláyọ̀, ẹ̀nà ọlọ́fà láti ń gbọ́ wọn ta o. Ẹ kú déédé àsìkò yìí nílé lóko lọ́nà odò àti lókè ibi tẹ̀sí láǹfààní àti máa gbọ́ wa. Òní ni ọjọ́ ajé, mo ní àwòrán ajé jẹun, àwòrán ajé mu, àwòrán ajé náà, àwòrán ajé lò, ajé gbùdúsọ àfọ̀dẹ̀dẹ̀ àwa tí a fi ṣe gbùgbé o. Ẹ káàbọ̀ sórí ètò yín Ojúmọ́ Aláyọ̀. Orúkọ tèmi náà ni Títílayọ̀ Àgbòọlá. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń bẹ̀rẹ̀ láàgbò tí a wà yìí, níbi tá a ti kọ́kọ́ fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn ká tó lọ sínú ìròyìn yẹn lóní sàn-án-sàn. Òkèlè àkọ́bùnmi láàárọ̀ òní òun ló máa ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe pa gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe tì látàrí ààrẹ àná orílẹ̀-èdè Nàìjíríà Buhari tó jáde kúrò láyé. Kí làwọn kan tí wọ́n fẹ́ ṣe nígbà tí wọ́n pa ìpàdé wọn tì? Ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Kókó olúwe ìròyìn tí ìbẹ̀rù ṣíde lówùúrọ̀ tòní náà ló sọ pé ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ pé kí gbogbo àsíá orílẹ̀‐èdè Nàìjíríà wà ní ìsàlẹ̀ ìdajì gẹ́gẹ́ bí bíbu ọlá ìkẹyìn fún ààrẹ Muhammadu Buhari. Wọ́n ti sọ di mímọ̀ wípé ó ṣeéṣe kí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dábàrú àwọn nǹkan kan nínú ẹgbẹ́ òṣèlú tuntun ADC. Ta ló sọ eléyìí? Kí ló dé tí wọ́n fi ọ̀rọ̀ ìlédè? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ oníṣẹ́ rí Buhari tẹ̀ wò yẹn, ó ní ó gbìyànjú gidigidi gan ni fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gómìnà kan nílẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe ìdárò Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú, ọba tó wájà ní àná òde yìí. Kí ni wọ́n sọ nípa ọba yìí? Ẹ ò láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà Kazeem Shettima àti Fẹ́mi Gbàjàbíàmílà ti gbéra kúrò nílùú Àbújá lọ sí ìlú London tí wọ́n sì ti balẹ̀ sí ìlú náà. Gbàjàbíàmílà. Igbákejì ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Kazeem Shettima àti Fẹ́mi Gbàjàbíàmílà ti gbéra kúrò nílùú Àbújá lọ sí ìlú London tí wọ́n sì ti balẹ̀ sí ìlú náà.
bákan náà ẹ jẹ́ sọ́dúnmọ̀ fún yín lápò ọ̀dọ̀ tèmi wípé wọ́n mà ti ń pariwo rẹ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ń dabarú òmìnira ìjọba ìbílẹ̀ tí wọ́n ti ń gbé yẹ̀wò láti ọdún yìí wá. wọ́n ní àwọn èèyàn kan ni àwọn èèyàn wo ni wọ́n pariwo eléyìí síta, àwọn èèyàn wo ni wọ́n tún fẹ̀sùn yìí kàn. ẹ ò láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn ilé náà ló ń tẹ̀ wá lólobó. ó ní ọba Òjàlẹ̀ ti ìlú Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà ti wàjà lánàá òde yìí. bákan náà ẹ jẹ́ sọ di mímọ̀ fún yín wípé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti sọ ìdí pàtàkì tí wọn kò lè fi dá Natasha padà lásìkò yìí, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti ń wò ó pé ọjọ́ wo ṣùgbọ́n ọjọ́ ìṣẹ́gun ló mú, kí ló dé tó tún ṣe yẹ. gbogbo ẹ̀ lẹ́ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. alága ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti ké gbàjarè síta lórí ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wá ń gbé lórí ẹgbẹ́ òṣèlú náà. ẹ jẹ́ sọ di mímọ̀ fún yín wípé gómìnà Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó àṣeyọrí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó ó ti fi hàn wípé ìfi ọkàn tán ìṣèjọba APC ó wà lọ́dọ̀ àwọn ènìyàn. kí ló sọ débẹ̀ ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. àjọ olùrànlọ́wọ́ kan tí wọ́n pè ní Abubakar Bukola Saraki Foundation ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Kwara. nígbà tá a bá dénú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ ó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹni tó ti fi gbà kan ló jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó àsìkò tá a nílò rẹ̀ ju òun ló jáde kúrò láyé lásìkò yìí. ta ló jáde kúrò láyé? kí ni bàbá Ọbásanjọ́ rí tí wọ́n fi sọ ilé yìí? ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. àwọn kókó inú ìwé ìròyìn kò ní jù báyìí lọ ní òní. ẹ jẹ́ ká sáré lọ sí abala eré ìdárayá. nígbà tí a bá padà dé àwọn àkàwọ̀rìn náà sì ń létí lọ́lọ́kan-ò-jọ̀kan. káàbọ̀ padà sórí èso Ojúmọ́ Aláyọ̀ níbí láti máa fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ìta náà oníjọ́ tèní oníjọ́ tàná torí ìròyìn eré ìdárayá yẹn náà lọ ti bá wa sóde ní àárọ̀ òní. Ẹ ti mọ̀ wípé ilé láti máa ń kẹ́sẹ̀ òròde nípa ti ìròyìn eré ìdárayá. Ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé lánàá tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àwọn obìnrin wa Super Falcons tí wọ́n fẹ́ gbìnàyà ìfẹsẹ̀wọnsẹ̀ wọn kojú ikọ̀ agbábọ́ọ̀lù Algeria ni wọ́n gbọ́ ìròyìn yẹn wípé ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Muhammadu Buhari òun ló ti ṣe bẹ́ẹ̀ ló ti jáde kúrò láyé ní èyí ni wọ́n fi wọ láìkẹyìn fún wọn nígbà tí wọ́n dákẹ́ lọ fún ìṣẹ́jú díẹ̀ láti sọ di mọ̀ pé ẹnìkan tó jẹ́ ààrẹ wa nígbà kan rí kò ti jáde kúrò ní ayé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ wípé eléyìí ni wọ́n fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X gẹ́gẹ́ bí àwọn nǹkan ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ bí ẹ kò bá gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbà ní ayò òdòdó ní àná bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbìyànjú láti rí pé àwọn jáwé olúborí níbẹ̀ ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn náà wọn yóò lọ máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Zambia ní ìpele quarter final àti ìwọ̀njọ́ tí wọ́n mú ṣùgbọ́n màá fi tún yín létí kí n tó fi orí ètò yìí sílẹ̀ ẹ jẹ́ n kúrò níbẹ̀ kí n lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré Jannik Sinner òun ló máa ṣe bẹ́ẹ̀ ni ó fi ìyà jẹ Carlos Alcaraz pẹ̀lú àmì ayò 4-6, 6-4, 6-4, 6-4 ní àná tí ń ṣe ọjọ́ àìkú Sunday láti gba ife ẹ̀yẹ àkọ́kọ́ ti Wimbledon gẹ́gẹ́ bí ó ṣe sọ di mọ̀ pé eléyìí ó lágbára púpọ̀ o ẹni tí ń ṣe nọ́mbà 1 yìí ọmọ orílẹ̀-èdè Italy ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó iṣẹ́ kékeré kọ́ ni mo ṣe débí yìí o láti lè rí wípé mo na ẹni tí ń ṣe ẹni tí mo kojú ní àná gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ ní àná wípé ẹ wò Carlos Alcaraz kì í ṣe ẹni kékeré o tí a lè sọ
wípé a fẹ́ fi ọwọ́ iyẹpẹrẹ mú lágbọn àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré ṣùgbọ́n mo dúpẹ́ wípé Ọlọ́run fún mi ní àṣeyọrí náà ṣe ní àná òde yìí. Ó ní ìgbà Roger Federer, Rafael Nadal, Novak Djokovic àwọn ìgbà yìí ó ti lọ. Jannik Sinner tó ti fi ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó fi gba ife ẹ̀yẹ Wimbledon, wọ́n wá ní wípé Carlos Alcaraz ni ó ti wá di ẹni tí wọ́n sọ lásìkò yìí gẹ́gẹ́ bí ó ṣe jáwé olúborí ní àná lágbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré. ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n tẹ̀síwájú. Ó di inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona? Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹgbẹ́ àwọn ènìyàn kan tí wọ́n dàbí àkàndá ní orílẹ̀-èdè Spain ni wọ́n ti fẹ́ fi ọwọ́ òfin gbé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona Lamine Yamal látàrí bó ṣe lọ gba àwọn èèyàn púpọ̀ pẹ̀lú rẹ̀ tó fi mọ́ àwọn àràrá láti wá máa ṣe àjọyọ̀ pẹ̀lú rẹ̀ ní ọjọ́ ìbí rẹ̀ tó kò lánàá. Lamine Yamal ló ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹni ọdún méjìdínlógún lókè erùpẹ̀ ní àná òde yìí. Wọ́n ní ó wá lọ gba àwọn àràrá láti wá máa jó gẹ́gẹ́ bí àlejò rẹ̀ nígbè wá máa dá wa lárayá. Eléyìí ló mú kí inú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn àkàndá ẹ̀dá ní orílẹ̀-èdè Spain fi wá sọ dímọ̀ pé irú eléyìí kò yẹ kó máa wáyé o. Àwọn bu ẹnu àtẹ́ lù pátápátá bí àwọn èèyàn yìí ṣe yọjú síbi ayẹyẹ ọjọ́ ìbí ti Lamine Yamal. Wọ́n sì ṣe ìlérí pé ẹ wo a máa fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ yìí. Ẹ má gbàgbé pé Lamine Yamal ló jẹ́ ọ̀kan gbòógì agbábọ́ọ̀lù ọ̀dọ́mọdé fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tó ṣe dáadáa fún wọn ní sáà tí ó kọjá. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, wọ́n ní òun náà yóò máa wọ aṣọ ìgbábọ́ọ̀lù nọ́mbà 10 fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ẹ jẹ́ kúrò níbẹ̀, ó di inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United? Ǹjẹ́ jẹ́ mọ̀ pé látàrí ìfarapa èyí tó dé bá aṣọ́lé wọn Andre Onana, wọ́n ti kọjú sí aṣọ́lé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Botafogo John Victor gẹ́gẹ́ bí ẹni tí yóò máa rọ́pò Andre Onana lásìkò tó bá wà lórí ìjókòó lórí ìfarapa. Andre Onana ló ti wá káwọ́ lérí wípé ẹ wò ó, ṣé kìí ṣe wípé ọgbọ́n tí wọ́n fẹ́ fi lé mi kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United rèé. Ó sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó, ìfarapa tó dé bá mi ló jẹ́ kí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ wò ó, ìgbàgbọ́ wà pé Andre Onana yóò máa pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbáradì pre-season èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yóò máa gbá ní àárín oṣù tí a wà yìí. Kódà ó ṣe kó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal nínú oṣù kẹjọ níbi ìdíje English Premier League. ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti ń sọ di mímọ̀ pé àwọn ti ń dé ìpele àṣekágbá o láti ra agbábọ́ọ̀lù Victor Gokris gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì atamátàsí ọwọ́ iwájú. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé gbogbo àdéhùn náà ni wọ́n ti ń yànnàná lásìkò yìí láti lè rí pé agbábọ́ọ̀lù náà ìyẹn ju Gokris ó wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti ń béèrè fún àdínkù owó èyí tí wọ́n gbélé agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù tí agbábọ́ọ̀lù yìí wà níbẹ̀ ni wọ́n ti fẹ́ gba ìtọ́ ara wọn dámì láti rí pé ó wá darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Bí ẹ kò bá gbàgbé, ẹni tí ń ṣe Gokris yìí góòlù púpọ̀ òun ló láǹfààní láti gbá wọlé ní sáà tó kọjá tó fi mọ́ góòlù oníbẹ̀tà tó gbá wọlé kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City níbi ìdíje UEFA Champions League. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ọ̀rọ̀ Chelsea. Ó di ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Ẹ má gbàgbé ní pé wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù PSG lánàá gbọ́dọ̀ ní ayò 3-0 ni wọ́n fi jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ti ìdíje FIFA Club World Cup gẹ́gẹ́ bí ó ṣe wáyé ní àná. Cole Palmer àti Joao Pedro ni wọ́n láǹfààní láti gbá góòlù yẹn wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní àná. Ẹni tí wọ́n ṣe Luis Enrique akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG, òun ló ti sọ di mọ̀ pé òun kì í ṣe aládàánú o, òun gbìyànjú ohun tóun lè ṣe láti rí pé àwọn jáwé olúborí lánàá, ṣùgbọ́n kí la fẹ́ ṣe sí
ó sọ eléyìí bẹ́ẹ̀ náà ló gbé oríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ń gbé wọn jáwé olúborí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ẹ wá jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti ẹni tí ń ṣe Cole Palmer. Kí ló pa wọ́n pọ̀ ní àná òde yìí? Ohun tó pa wọ́n pọ̀ ni wípé Cole Palmer ni wọ́n ti fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìdíje FIFA Club World Cup gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé góòlù oníbẹ̀ta èyí tó láǹfààní góòlù méjì tó láǹfààní láti gbá wọlé òun ni wọ́n fi fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìdíje náà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ láàárọ̀ òní torí ìjọba àsìkò àwọn ìròyìn wà nílẹ̀ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ni mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn tá a bá dé káwa máa túṣu désàlẹ̀ kòkò ẹgbẹ́ ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tí a ti máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹwà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká túnjọ jẹ ìgbádùn ètò Ojúmọ́ Aláyọ̀ torí àti kò wọ́n débi bà fún yín ní àárọ̀ òní. Òkèlè àkọ́bùnmi láàárọ̀ òní lábọ̀ ọ̀dọ̀ tèmi òun ló mà ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ kan tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n gbé nípa bí wọ́n ṣe wọ́gilé ohun tó ní ṣe pẹ̀lú ìpàdé wọn wípé ẹ wò ó lásìkò yìí a ò ní láǹfààní láti ṣe ìpàdé kankan lẹ́yìn gbogbo pọ̀pọ̀ ṣinṣin ètò ìsìnkú ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Muhammadu Buhari ẹni tó jáde kúrò láyé sí ní ìlú London ní United Kingdom ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde láti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ wò ó èyí tí ń ṣe ọjọ́ ajé ó yẹ ká pàdé ṣùgbọ́n a ò ní láǹfààní láti pàdé mọ́ o látàrí bí a ṣe fẹ́ ṣe gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò ìsìnkú ààrẹ àná Muhammadu Buhari tó jáde kúrò láyé gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé eléyìí ni àwọn fẹ́ fi bu ọlá ìkẹyìn fún Muhammadu Buhari ọwọ́ àrò gbogbo àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wípé ẹ wò ó ẹ jẹ́ ká kópa níbi ètò ìdìbò níbi ètò ìsìnkú ti ààrẹ àná Muhammadu Buhari gẹ́lẹ́ tó bá ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ẹni tí ń ṣe ààrẹ ti pa ìpàdé tí àwọn NEC ó ti ṣe bẹ́ẹ̀ FEC ó ti pa á tì wípé ìyẹn náà kò ní láǹfààní láti wáyé. ẹ wo wíwé ìròyìn ó wà nínú ìwé ìròyìn Punch ẹ lọ kà á. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí mẹ́fì ṣíde lówùúrọ̀ tòní náà ló ní ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ pé kí gbogbo àṣẹ orílẹ̀‐èdè Nàìjíríà wà ní ìsàlẹ̀ ìdajì gẹ́gẹ́ bí bíbu ọlá ìkẹyìn fún ààrẹ wa tẹ́lẹ̀ ìyẹn Muhammadu Buhari eléyìí tó papòdà lánàá òde yìí ọjọ́ 13 oṣù keje ọdún tí a wà yìí ní ìlú London. A gbọ́ wípé ààrẹ Buhari ló ti ń ṣàìsàn lásìkò ìgbà kan tí ó sì ń tọ́jú ara rẹ̀ ní ìlú London kó tó di pé ó papòdà lánàá òde yìí. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ sọ Báyọ̀ Ọ̀nànúgà ó ní ààrẹ Tinubu ṣàpèjúwe Buhari gẹ́gẹ́ bí olótìtọ́ ọmọ orílẹ̀-èdè pípé ọmọ ogun àti adarí olóyè tó mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúndùn. Ààrẹ Tinubu ti pàṣẹ pé kí gbogbo àsíá orílẹ̀-èdè Nàìjíríà wà nísàlẹ̀ ìdajì fún ọjọ́ méje bẹ̀rẹ̀ láti òní lọ. Lákòótán ó ní òun ti pe ìpàdé pàjáwìrì láti ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ fún ọjọ́ ìṣẹ́gun láti bu ọlá ìkẹyìn fún ààrẹ àná Muhammadu Buhari tí ó papòdà. Inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ọ̀ ti rí kàlẹ́kùnrẹ́rẹ́.
ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà náà ní o àwọn ni wọ́n sì ń sọ̀rọ̀ ní àárọ̀ òní nípa ti ìgbésẹ̀ kan tó yẹ kí wọ́n gbé tí wọ́n tún wá yí ohùn padà lórí dídá asòfin obìnrin Natasha Akpoti-Uduaghan padà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà bí ẹ kò bá gbàgbé pé ṣáájú ni wọ́n ti sọ dímọ̀ pé ọjọ́ ìṣẹ́gun tó kọjá yìí ni arábìnrin náà yóò padà sí ilé ìgbìmọ̀ asòfin ṣùgbọ́n arábìnrin náà sún ìpadàbọ̀ rẹ̀ ó sún sí iwájú níbi tí ọ̀rọ̀ wá dé lóye wọ́n ti sọ dímọ̀ wípé àwọn sì ń ṣe àgbéyẹ̀wò àwọn ìwé kan tó dàbí ìwé ẹ̀rí ti ilé ẹjọ́ tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ìdájọ́ láti dá arábìnrin náà padà wọ́n ní àwọn sì ń yẹ̀wò lọ́lọ́kọ̀ òjọ̀kan ní o eléyìí ni yóò máa dá àwọn dúró láti lè sọ pé àwọn fẹ́ dá arábìnrin yìí padà ẹni tí ń ṣe alága ìgbìmọ̀ ìgbóhùnsí afẹ́fẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin Yẹmí Adaramodu òun ni ó sọ ilé ìdí mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé pẹ̀lú àwọn àjọ akọ̀ròyìn jọ ní àná ọjọ́ àìkú Sunday níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé a ti gbọ́ ìdájọ́ ti wáyé wípé ká dá Akpoti-Uduaghan padà sí ilé ìgbìmọ̀ aṣòfin bí ẹ kò bá gbàgbé wípé ní ọjọ́ kẹfà oṣù kẹta ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní kó lọ rọ́kúnlé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ lọ́tún lọ́sì ní ilé ẹjọ́ wọ́n ní kí wọ́n dá padà sí ilé ìgbìmọ̀ aṣòfin níbi tí ọ̀rọ̀ dé dòye Adaramodu tí wá jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló ti sọ dípò pé àwọn sì ń gbé ìwé náà yẹ̀wò ìyẹn CTC gẹ́gẹ́ bí wọ́n ṣe pè é wípé eléyìí tí àwọn bá ṣe tán ni àwọn lè wẹ̀yán kankan wípé àwọn fẹ́ gba arábìnrin Natasha Akpoti-Uduaghan padà sí ilé ìgbìmọ̀ aṣòfin ẹ fẹ́ kà á lọ sínú ìwé ìròyìn Vanguard ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ó wà níbẹ̀. ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ di mímọ̀ pé ààrẹ wa tẹ́lẹ̀ tí ó papòdà lánàá òde yìí jẹ́ ènìyàn tó ń gbìyànjú gbogbo ipá rẹ̀ láti jẹ́ kí orílẹ̀‐èdè Nàìjíríà kí ó dàgbàsókè kí ó sì tẹ̀síwájú. bákan náà àwọn ènìyàn jàǹkànjàǹkàn mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ìrántí ọlá fún sí ààrẹ tẹ́lẹ̀ Buhari èyí tí ó papòdà lánàá òde yìí ní ẹni ọdún 82 iyùn 82 years ní ilé ìwòsàn kan ní ìlú London. àtẹ̀jáde yìí ló jẹyọ láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí afẹ́fẹ́ fún ààrẹ Ọbásanjọ́ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínyẹmí lánàá òde yìí nílùú Abẹ́òkúta. ó sọ pé ìpapòdà akẹgbẹ́ òun yìí ló jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́. lákòótán ó ní pẹ̀lú ọkàn ìbànújẹ́ ni òun fi ń gba ìròyìn akẹgbẹ́ òun tí ó papòdà yìí. ó ní Muhammadu Buhari jẹ́ ènìyàn jẹ́jẹ́ àti ológun. inú ìwé ìròyìn Punch náà lẹ́yìn tí rí kà lẹ́kùnrẹ́rẹ́. ẹlẹ́gẹ̀mí náà kúrò níbẹ̀ mo ṣe ń bọ̀ lórí pàtó ìròyìn yẹn níbi tí àwọn èèyàn kan ti ń sọ nípa Muhammadu Buhari ṣùgbọ́n jẹ́ kí n fún yín lélẹ́yìn náà ká fi tẹ̀sọ̀ wájú. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ni wọ́n mà ti ṣe ìdárò ọba Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó wàjà ní àná òde yìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó kọ́kọ́ fi ọ̀rọ̀ léde wípé ẹ wò ó gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe jáde ní àná wípé ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n ti jáde kúrò láyé lẹ́ni ọdún 91 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti ṣe wá jáde láti iléeṣẹ́ ààrẹ. níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe àpèjúwe ọba náà gẹ́gẹ́ bí ẹni tí ó fi gbogbo ayé rẹ̀ wá ìdàgbàsókè fún ilẹ̀ Ìjẹ̀bú àti ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó àdánù ńlá ìyà méjì ìrora méjì ló dé bá orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìròyìn náà tẹ́ òun lọ́wọ́ ní pé Muhammadu Buhari ti jáde kúrò láyé. ààrẹ àná Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú àwọn náà ti jáde kúrò láyé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe wá ṣe àpèjúwe àwọn méjèèjì wípé àdánù ńlá ló jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. bí ààrẹ ṣe ń gbé sílẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ń gbé o wípé eléyìí ó kọ wá lóminú púpọ̀ ìbànújẹ́ ńlá lélẹ́yìí fún wa wípé a tún pàdánù ọba Adétọ̀nà
ní ìpínlẹ̀ Ògùn ní ilẹ̀ Ìjẹ̀bú. Ó ní ọba yìí ló sin àwọn ènìyàn rẹ̀ pẹ̀lú òtítọ́, pẹ̀lú àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìwà adarí tó ṣe tọ́ka sí. Ẹ má gbàgbé nípe lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years of age ni ọba yìí ń dé orí àléfà náà tó sì pẹ́ kán rí kése kó tó di wípé ikú ṣì lọ́wọ́ ní àná òde yìí. Ẹ wo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gómìnà ìpínlẹ̀ Ògùn, wọ́n ṣe bẹ́ẹ̀ o, wọ́n kẹ́dùn Àwùjalẹ̀ tó jáde kúrò láyé ní àná. Igbákejì ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Kashim Shettima àti olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà ti gbéra kúrò nílùú Àbújá lọ sí ìlú London lórílẹ̀‐èdè United Kingdom láti lọ gbé olóògbé Muhammadu Buhari padà wá sí orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ wa Tinubu ṣe ní kí wọ́n ṣe, tí a sì ti padà gbọ́ wípé wọ́n ti dé sí ìlú London. A gbọ́ wípé ààrẹ tẹ́lẹ̀ Buhari ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lánàá òde yìí ní dédé aago 4:00 ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tí ó ń jìjàkadì pẹ̀lú àìsàn kan ní ìlú London. Wọ́n ní òní ni wọ́n máa bo olóògbé Buhari mọ́lẹ̀ ní ìlú rẹ̀ Dáhù ní ìpínlẹ̀ Katsina. Olùrànlọ́wọ́ àgbà fún ààrẹ wa lórí ìròyìn àti àlàyé fún igbákejì ààrẹ Ọ̀gbẹ́ni Stanley Nkwocha sọ nínú àtẹ̀jáde pé alẹ́ àná náà ni igbákejì ààrẹ wa Shettima àti Gbàjàbíàmílà gbéra lọ sí ìlú London tí a sì gbọ́ wípé wọ́n ti dé sí ìlú náà. Lákòótán ààrẹ wa tẹ́lẹ̀ náà ni ó di olóògbé ní ẹni ọdún 82 82 years tí ó sì wà lórí àlééfà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 8 láti ọdún 2015 títí di ọdún 2023. Bákan náà ó jẹ́ olórí àwọn ológun ìpínlẹ̀ láti oṣù kìíní ọdún 1984 títí di oṣù kẹjọ ọdún 1985. Ìwé ìròyìn Daily Post náà lẹ́tìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá ẹ jẹ́ kí mi tẹ̀sán wájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Eléyìí ló ní ṣe pẹ̀lú òmìnira ìjọba ìbílẹ̀ lọ́lọ́pọ̀ òjọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìgbìmọ̀ àwọn amòfin ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kọminú bí àwọn gómìnà ìpínlẹ̀ kan ṣe ń ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń dàbàrú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú òmìnira tó yẹ fún àwọn ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú bí ilé ẹjọ́ gíga ṣe ṣe àgbékalẹ̀ ìdájọ́ wípé kí wọ́n fún àwọn ìjọba ìbílẹ̀ lómìnira tiwọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí níbi ìpàdé wọn ẹlẹ́ẹ̀keje irú rẹ̀ tí ó wáyé ní ìlú Ìbàdàn ní àná. Níbẹ̀ ni ẹnìkan lára wọn, adájọ́ Adérẹ̀mí, ìsọdìmọ̀ kó tó di wípé ààrẹ ẹgbẹ́ àwọn amòfin NBA Mazi Afam Ozigwe gẹ́gẹ́ bó ṣe kọminú wípé ẹ wò ó, lẹ́yìn ọdún kan tí ilé ẹjọ́ gíga ṣe ìdájọ́ náà wípé ẹ fún àwọn ènìyàn yìí lómìnira tiwọn, àwọn gómìnà lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n kọ̀ láti tẹ̀lé àṣẹ yìí. Ẹni yìí wá sọ dìmọ̀ wípé ó wá dàbí pé àpò ara ilé ìdájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ṣe kíni ni wọ́n dájọ́ yẹn sí, wípé eléyìí kò yẹ kó máa wáyé nípa ti bí àwọn gómìnà lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe ń fi ojú kéré ètò ìdájọ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Wípé ẹ wò ó yẹ kí àwọn ìjọba ìbílẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ó yẹ kí wọ́n ti dá dúró, ó yẹ kí wọ́n ti ní òmìnira tiwọn tipẹ́tipẹ́. Nígbà tí wọ́n bá wọn dá sí, wọ́n kọ̀ láti gbọ́ ìdájọ́ èyí tí ilé ẹjọ́ gíga gbé kalẹ̀ lórí òmìnira àwọn ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó, àwọn ẹgbẹ́ amòfin yìí wọ́n sọ̀rọ̀ sókè o, wọ́n ní ẹ̀yin gómìnà ẹ̀ ń fi ojú kéré ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, òmìnira tí wọ́n ní kẹ́ fún àwọn ìjọba ìbílẹ̀ kí ló dé tí ẹ kò ṣe fún wọn. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ọ̀dà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Eléyìí ni yóò máa gbé mi lọ sí ìpínlẹ̀ Èkó. Kí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó?
Èkó ẹ má gbàgbé ní pé ọjọ́ àbámẹ́ta òpin ọ̀sẹ̀ yìí ni aláǹfààní láti ṣe ẹ̀rí ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú ni ó ti wá ṣe àpèjúwe àṣeyọrí àwọn èèyàn rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìdìbò tó wáyé kọjá ní ọjọ́ àbámẹ́ta wípé eléyìí ó jẹ́ àṣeyọrí àjùmọ̀ṣe fún àwọn ará ìlú Èkó gẹ́gẹ́ bí ó ti ṣe sọ dìmọ̀ pé eléyìí ló tún fi ọkàn àwọn èèyàn balẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ṣe dáadáa ní ẹsẹ̀ kòkó àti wípé wọ́n lọ́wọ́ sí ìdàgbàsókè ti àwọn ènìyàn láàrin ìlú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìmọ̀ pé àwọn èèyàn bíi alága ìjọba ìbílẹ̀ nínú òǹkà tí wọ́n pè ní 375 nínú 376 ni wọ́n jáwé olúborí tí wọ́n sì wá láti inú ẹgbẹ́ òṣèlú APC. Nínú àtẹ̀jáde tí gómìnà fi ṣe ọ̀rọ̀ ìkíni kú oríire sí gbogbo àwọn olórí wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe jáwé olúborí wọ́n ti sọ dímọ̀ pé àṣeyọrí yìí a kì í ṣe fún ẹ̀yin nìkan fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa ní ìpínlẹ̀ Èkó ni. Láti bẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ ẹ́ sókè lọ́hùn-ún ká lọ kó nọ́mọ́ ohun tí à ń tà tàbá wá dé káwá tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn yẹn ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala ìpolówó ọjà. Ní báyìí ẹ jẹ́ ká máa tẹ̀ sí ọwọ́ wájú. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ wájú. Yorùbá bọ̀ wọ́n níbi tí a bá roko tì sí ibẹ̀ láti gbọ́dọ̀ tẹ̀ sí ọwọ́ wájú. Etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀. Ìròyìn tó wà nílẹ̀ lápò ọ̀dọ̀ tèmi ń bí tí mo fẹ́ fi tẹ̀ sí ọwọ́ wájú òun ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí tí ó sọ wípé àsìkò tá a nílò rẹ̀ òun ló jáde kúrò láyé yìí. Ta ni ẹni yìí? Muhammadu Buhari ni Ọbásanjọ́ sọ dìmọ̀ pé ẹni tí ó lọ yìí ó lọ bẹ́ẹ̀ kò sì ṣe bẹ́ẹ̀ kò fún wa ní àròkò wípé ó fẹ́ lọ gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe kéde rẹ̀ àti bí ó ṣe ṣe ìdárò wípé Muhammadu Buhari ti jáde kúrò láyé. Ọbásanjọ́ ló ti wá ṣe àpèjúwe Muhammadu Buhari gẹ́gẹ́ bí ẹni tí ó kó ipa ribiribi láyé ọmọ ológun tó tún ṣe dáadáa nípa ti ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọbásanjọ́ ẹni tó sọ ilé ìdímọ̀ láti ìlú Abẹ́òkúta nígbà tó gbọ́ wípé Buhari ti ṣe bẹ́ẹ̀ ó ti jáde kúrò láyé. Ó ní eléyìí jẹ́ ìrírí kan tí àwọn ò ní lè gbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà wípé Muhammadu Buhari ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ààrẹ ti orílẹ̀-èdè Nàìjíríà tí a kò ní lè gbàgbé. Ẹ wò bàbá wa Ọbásanjọ́ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ fẹ́ gbọ́ ẹ lọ sínú ìwé ìròyìn Daily Trust ẹ ó dùkà lẹ́kùnrẹ́rẹ́ lápá bẹ́ẹ̀. Ọba Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Ọba Síkírù Adétọ̀nà ti wàjà lánàá òde yìí ọjọ́ 13 oṣù keje ọdún tí a wà yìí. Ọba ti ìlú Ìjẹ̀bú yìí ló gun orí àpèrè ọba ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún 1960 tí ó sì darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ ní ọjọ́ 13 oṣù keje ọdún tí a wà yìí. Èyí túmọ̀ sí pé Ọba Síkírù Adétọ̀nà yìí lo ọdún 64 62 years lórí àpèrè ọba. Ọba Síkírù Adétọ̀nà yìí ló jẹ́ ọ̀kan lára àwọn ọba tó pẹ́ jù
lórí àpèrè nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ló fi ọ̀rọ̀ yìí léde ní alẹ́ àná pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni òun fi kéde ìpapòdà ọba Síkírù Adésọ̀nà ọba Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú yìí. Ó tẹ̀síwájú, ó ní ọba yìí ni ó jẹ́ ẹni 91 years lásìkò ìgbà tí ó papòdà. Ó ní ọba Adésọ̀nà yìí ló gbé ìgbé ayé rere tí ó sì fi àpẹẹrẹ lélẹ̀. Lákòótán ó ní ohun ìbànújẹ́ ló jẹ́ pé ọba Adétọ̀nà tó wájà yìí ní ọjọ́ kan náà tí ààrẹ wa tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammadu Buhari papòdà ní ìlú London. Inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ọ̀tìrì kàlẹ́kùnrẹ́rẹ́. Bí a ṣe ń ṣe ìdárò ààrẹ àná àti Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú, eléyìí ó tún ṣe bẹ́ẹ̀ ó gbanu tán o. Ẹni tó jẹ́ àjìjàgbara nílẹ̀ Yorùbá Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho, òun ló mà ti fi èsì sí ìṣẹ̀lẹ̀ ikú tó dé bá ààrẹ àná Muhammadu Buhari nínú fọ́nrán kan tó ń jà rìnrìn káàkiri lásìkò yìí. Sunday Ìgbòho ni ó ṣí ìwé ìrántí kan bí ààrẹ àná ìyẹn Muhammadu Buhari ṣe rán ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti wá ṣe ìkọlù sí òun ní òru ọjọ́ kan. Ìgbòho ẹni tí ó sọ ọ́ di mímọ̀ wípé èròǹgbà Muhammadu Buhari òun ní láti ṣe ikú pa òun ní ọjọ́ náà nígbà tí ó lẹ̀dí àbòwò pẹ̀lú àwọn ọmọ Yorùbá kan láti wá ṣe ìkọlù sí òun. Inú fọ́nrán náà ni Sunday Ìgbòho ti ń sọ ọ́ di mímọ̀ pé mo dúpẹ́ fún ẹ̀mí mi lónìí, ẹ wò ilé ayé sí láìfò ẹni tó rán ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS sí mi láti pa mí ní òru ọjọ́ kẹrin oṣù keje ọdún 2021 ni òun náà ti jáde láyé ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2025. Ó náà òun dúpẹ́ o, ó wá rọ gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire nílé lóko lẹ́yìn odi wípé ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ikú Muhammadu Buhari yìí, gẹ́gẹ́ bí Sunday Ìgbòho ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Bí ẹ kò bá gbàgbé, lọ́jọ́ àìkú Sunday ni wọ́n kéde rẹ̀ wípé ẹni tí ń ṣe ààrẹ àná Muhammadu Buhari ló ti jáde kúrò láyé ní ìlú London lẹ́yìn tó fi gagbága pẹ̀lú àìsàn. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, wọ́n ní ìgbàgbọ́ wà wípé òkú rẹ̀ ni wọ́n yóò máa gbé wálé ní èní tí ń ṣe ọjọ́ ajé, tí wọ́n yóò máa ṣe ètò ìsìnkú rẹ̀ ní ìlú Daura ìpínlẹ̀ Katsina ní èní. Ẹ wò dídùn ìrántí olódodo Sunday Ìgbòho, ó fi nǹkan mìíràn rántí Muhammadu Buhari o. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Alága ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC David Mark ti ké gbàjarè síta o lórí ìgbésẹ̀ tí ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ń gbé láti fi ilé ẹjọ́ lé ẹgbẹ́ òṣèlú alátakò wọlé. Ó fi ìkìlọ̀ náà léde ní ìlú Àbújá lásìkò ìgbà tí ó ń ṣe àbẹ̀wò sí ẹnìkan tí ó jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ADC lápapọ̀ Abdullahi Abdulrahman. Ó ní agbẹjọ́rò tí ó jẹ́ 300 níye ni wọ́n ti fara wọn kalẹ̀ láti dúró ti ẹgbẹ́ òṣèlú náà nínú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ tàbí eléyìí tó lè fẹ́ máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ti pe ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu láti ṣàlàyé ibi tí ó lọ fún odidi ọjọ́ 5 lẹ́yìn ìgbà tí wọ́n parí àkànṣe ètò kan tí wọ́n pè ní Green Summit tí ó wáyé ní orílẹ̀‐èdè Brazil ní ọdún tí a wà yìí. Ó tẹ̀síwájú, ó ní a ní àwọn aṣojú tí ó fìdí múlẹ̀ ní gbogbo àwọn ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú ADC wà tí wọ́n sì ti ṣetán láti kojú ìdojúkọ tí ẹgbẹ́ òṣèlú ADC lè máa kojú. Ó ní lára wọn náà láti rí adájọ́ àgbà tẹ́lẹ̀ àti alákòóso fún ètò ìdájọ́ Abubakar Malami San, olùdámọ̀ràn Peter Oyewole àti gómìnà ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Ọ̀sẹ̀ìmẹ̀ Ọ̀ṣùnbọ̀. Lákòótán, ó ní àwọn ti gbáradì o láti kojú ìdojúkọ tó lè fẹ́ kojú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lórílẹ̀‐èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn The Guardian náà lẹ́ẹ̀tì rí kà.
ọ̀dà ẹ jẹ́ kí a tẹ̀síwájú ní àárọ̀ òní ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjínigbé o ṣífì ìmáàmù ìròmì àti ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí ní orílẹ̀-èdè nàìjíríà ní ẹ̀ka ti ìpínlẹ̀ Ẹdó sí ìpínlẹ̀ Delta ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti jí gbé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde ní òní wípé àwọn méjèèjì yìí ní àwọn agbébọn ajínigbé ni wọ́n ti jí gbé o ìṣẹ̀lẹ̀ tó wáyé nìkan bí aago 2 ọ̀sán àná ní agbègbè Ìròmì ní ìjọba ìbílẹ̀ Ẹ̀sàn gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé ìpínlẹ̀ Ẹdó gangan o ló ti ṣẹlẹ̀ oṣojú mi kòró kan ló sọ di mímọ̀ wípé wọ́n ṣe ìpalẹ̀mọ́ chief imam yìí gẹ́lẹ́ lẹ́yìn tó ṣe ọ̀kan lára àdúrà ojúmọ́ rẹ̀ tán tó sì jáde wípé òun fẹ́ lọ ra oúnjẹ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ níbẹ̀ ni wọ́n ti wọ sínú ọkọ̀ tí wọ́n sì gbé lọ ẹni tí ó jẹ́ alága ìjọba alága ti àwọn ti mùsùlùmí ní ìpínlẹ̀ Ẹdó Alhaji Abdulaziz Igbindo ni ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe àpèjúwe irúfẹ́ ìwà yìí èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà òpin ẹnu àtẹ́lu bí wọ́n ṣe jí chief imam náà gbé àti olórí àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ pé wọ́n ti kàn sí ìjọba o wọ́n sì ti rọ ìjọba láti gbìyànjú rí pé wọ́n rí àwọn aráabí yìí wọ́n rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní ẹnìkan lára mọ̀lẹ́bí chief imam ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó àwọn ajínigbé yìí ni wọ́n ti kàn sí àwọn wọ́n sì ń béèrè fún owó tí iye rẹ̀ tó 30 mílíọ̀nù náírà láti tú àwọn méjèèjì sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé gbogbo ìgbìyànjú láti kàn sí ẹni tí ń ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó ló já sí pàbó agbẹnusọ rẹ̀ yẹn Moses Yamo ni ó kọ̀ láti gbé ìpè àbí ìdáhùn àtẹ̀ránṣẹ́ tí wọ́n fi ń ránṣẹ́ sí chief imam wọ́n ti jí gbé o ní ìpínlẹ̀ Ẹdó ẹ̀fẹ́ kà ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ẹ̀ríkà lẹ́kùnrẹ́rẹ́ lápá bẹ́ẹ̀. àjọ kan tí wọ́n pè ní àjọ olùrànlọ́wọ́ tí ẹnìkan tó sì fìgbà kan rí jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n pè ní Abubakar Bukola Saraki Foundation ABSF ti fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Kwara pé wọ́n mú ìpalára dé bá gbogbo ìgbìyànjú òun láti mú ìdàgbàsókè dé bá ìlú náà látàrí ìkìlọ̀ tí wọ́n fi lélẹ̀ pé kí ẹnikẹ́ni má bà gbogbo ohun èlò omi ti ìpínlẹ̀ náà jẹ́ o. ọ̀rọ̀ yìí ló jẹyọ láti ẹnu adarí àjọ olùrànlọ́wọ́ náà Abubakar Bukola Saraki Foundation ABSF ọ̀mọ̀wé Musa Idowu lánàá òde yìí ó sọ di mímọ̀ pé ìkìlọ̀ náà ló wáyé láti ẹnu alábòójútó fún ọ̀rọ̀ omi ọlọ́lá jùlọ Usman Yunusa Ládé ní ọjọ́ sátidé pé ọ̀rọ̀ omi yìí jẹ́ àfojúsùn fún àwọn ọ̀dọ́ tí ó jẹ́ 25 tí wọ́n kẹ́kọ̀ọ́ láti ABSF àjọ olùrànlọ́wọ́ ti Bukola Saraki bí wọ́n ṣe ń tú omi ẹ̀rọ ṣe àti bí wọ́n ṣe ń ṣe àmúlò rẹ̀ nípìnlẹ̀ náà tí ìjọba ìpínlẹ̀ Kwara sì ti ṣe ìkìlọ̀ pé ẹnikẹ́ni tó bá ba ohun èlò omi náà jẹ́ ni wọn yóò fi ìjìyà lọ́nà òfin jẹrú irú ẹni bẹ́ẹ̀. àjọ olùrànlọ́wọ́ náà ṣàfikún pé àwọn gbàgbọ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀ yìí láti dààmú àjọ náà ni. inú ìwé ìròyìn Vanguard lẹ́tìrìkà lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ kí n wà nínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ òní níbi tí ìròyìn eléyìí ti ní ṣe pẹ̀lú àwọn agbébọnrin tí wọ́n ṣekú pa ọmọ ológun wọ́n tún ṣekú pa awakọ̀ tí ń wa ọkọ̀ iléeṣẹ́ Chinese kan èyí tí ó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà òun ló wáyé lọ́jọ́ 12 oṣù keje ọdún tí a wà yìí níbi tí àwọn agbébọnrin yìí tí wọ́n tó bíi 6 tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn ènìyàn wọ̀nyí ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Abia gẹ́gẹ́ bí ẹnìkan oṣojú mi kò ló ṣe sọ di mọ̀ wípé ṣẹ́rí àwọn agbébọn yìí ni wọ́n kó ọ̀kadà dé ní mẹ́ta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí iléeṣẹ́ ìmọ̀ ẹ̀rọ torílẹ̀-èdè Chinese tí ó wà ní ìpínlẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn òṣìṣẹ́ wọ́n pa ọ̀kan lára àwọn
awakọ̀ tí ó ń bá wọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ náà. Wọ́n ní ọmọ ológun kan tó tún dúró gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ ààbò ní agbègbè náà ni wọ́n tún mú òògùn náà balẹ̀ tí wọ́n sì gba ìbọn ọwọ́ rẹ̀. Wọ́n kó lọ kó tó di wípé àwọn aráàlú mọ ohun tí ó ń ṣẹlẹ̀. Ilẹ̀ ti kún, wọ́n ti ṣekú pa àwọn méjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n jí gìrì sí ọ̀rọ̀ náà o. Nígbà tí wọn yóò fi débẹ̀, ẹ wò ó, òkú awakọ̀ dráìvà àti ẹni tí ń ṣe ọmọ ológun náà òun ni wọ́n rí o. Wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìgbókùsí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé oríṣiríṣi ọta ìbọn ni wọ́n ṣe ìràpadà rẹ̀ ní agbègbè náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Wọ́n ní alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ yìí ni ó ti sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní tòótọ́ o, ṣùgbọ́n àwọn sì wà lẹ́nu iṣẹ́ láti rí pé ọwọ́ ba àwọn ará bí yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan. Ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe ìlọ níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé ìlú Ògbómọ̀ṣọ́ lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn ẹrù tí ó níye bíi mílíọ̀nù náírà lórí ni wọ́n tuntun ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ní ìpalára látàrí iná èyí tí ó jó ṣọ́ọ̀bù kan ní ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday àná ní ọjà Igbó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Kódà ó súnmọ́ ààfin Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Alága àjọ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Moruf Akínwádé ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde fún àwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday àná wípé a gbìyànjú láti débẹ̀ ní tòótọ́, a gbìyànjú láti pa iná yìí ṣùgbọ́n nǹkan ti lọ. Àwọn dúkìá, àwọn ẹrù tó ní bíi mílíọ̀nù náírà lórí ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ lákòótán wípé ṣọ́ọ̀bù ibùdó ìtajà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ṣe ìpalára fún. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀. Láti bẹ̀ làwọn ti máa lọ fún ti àárọ̀ òní. Kí ló rí sí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tó jáde kù láyé? Sunday Igboho náà sọ̀rọ̀ wípé tó bá jẹ́ pé Sunday Igboho ló lè yé torí pé bẹ́ẹ̀ ni olómọ tójú òun rí lọ́jọ́ tí wọ́n ṣe ìkọlù sí ilé rẹ̀ ló fi wá ń sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń dárò rẹ̀ ṣùgbọ́n Sunday Igboho sọ̀rọ̀ ó sọ Ọlọ́run jẹ́ kó sọ̀rọ̀ tán ṣùgbọ́n ó sọ débi tó lágbẹ̀rẹ̀ wípé kí àwa ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ká kẹ́kọ̀ọ́ látara ikú Muhammadu Buhari. Wọ́n ní tí a bá gbọ́ nípa ikú Gáà a máa sọ òtítọ́, ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan táwọn Yorùbá máa ń sọ dáadáa. Ṣùgbọ́n lásìkò yìí ẹ wò Buhari ó ti ṣe tiẹ̀, ó ti bá tirẹ̀ lọ. Ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ kí lẹ rí sí ẹ fẹ́ ránṣẹ́. gbogbo tá a bá ṣàǹṣe láyé yìí ká ṣàmáa ṣe dáadáa nítorí pé kí ni ikú òdòjọ́ àrùn tó sùn gbogbo wa àní fọjọ́ lọ́jọ́ lọ. ṣùgbọ́n ẹ jẹ́ ká gbáyé ṣe rere. ẹ jẹ́ ká gbáyé ká gbé ayé ṣe rere torí ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ní bódọ́là. Àwùjalẹ̀ tí ilẹ̀ Ìjẹ̀bú ọba tó pẹ́ lórí oyè àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n jáde kúrò láyé ní àná lẹ́ni ọdún 91. Ẹ wá gbọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ní òun àti Muhammadu Buhari. Àwọn èèyàn kan tẹ̀ ń sọ wípé kí ọjọ́ máa ṣe ọjọ́ mi pàdé sígbà kan náà. Ẹ wo ohun tó ṣókùnkùn sẹ́dá kedere lójú Ọlọ́run. Ẹ wo èyí la fi máa ṣe lọ fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ọdún ní mi ò kì í ṣe àìmọ̀ fún lóko àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ láyé fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ wo owó ní ká jẹran pẹlẹnu ṣùgbọ́n òǹfọ̀n fún ni ò jẹ́ o. A ò ní lọ ìlú ẹja tó ní Denubú, àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá. Orúkọ tèmi náà ní Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò,
ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.